ilé ni mo bá yín mo kágò lásìkò tá a wà yìí ẹ̀ka lẹ́mí gbogbo tẹ̀ tí ń wò wá. ó tó ti ń ṣẹlẹ̀ kò sí tó ń ṣẹlẹ̀ náà kọjá pé àwọn alákatakítí àwọn ẹlẹ́sìn Islam lókè ọ̀yà, àwọn Fúlàní, àwọn Northerners pàápàá jùlọ ní Kano, wọ́n tó ti bẹ̀rẹ̀ bí ìṣe wọn. ó yẹ ká máa jẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn kẹ́ máa mọ nǹkan tó ń lọ pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí, nínú àtẹ̀jáde kóyákóyá tó jáde tá à ń pè ní breaking news, wọ́n ti arrest èèyàn 9 tí wọ́n fọwọ́ òfin mú wípé wọ́n ń jẹun ní gbangba nítorí àsìkò Ramadan nínú òfin Sharia. ẹ lè mọ̀ pé a ti ṣe nǹkan, a ṣe 10, a dẹ̀ ṣe 15 kọ́lọ́n jẹ́ kágbára wa ká, torí pé àwọn tá a bá dòwò pọ̀ àwọn ẹni ibi tí ń pọnmọ́ relé ìwẹ̀ ni. bá a ṣe fẹ́ ṣe tọmọ òfin ní kú lọ́wọ́ oníkọlà lẹ́nikẹ́ni ò tí ì mọ̀, ìyẹn tí ìbò 2027 tí ò bá di wa lọ́wọ́. ìgbésẹ̀ tá a fẹ́ gbé lórí òfin Sharia lẹ́nikẹ́ni ò tí ì mọ̀ bóyá òfin Sharia ó ju òfin orílẹ̀-èdè lọ. àwa kọ́ la fẹ́ ṣe o, ìjọba ni. wọ́n àrẹ́sì àwọn ọlọ́pàá wọn ní Kano, àwọn ọlọ́pàá ẹ̀sìn, àwọn ọlọ́pàá òfin Sharia, ẹ̀wọ̀n tí kì í ṣe ẹlẹ́sìn wọn nítorí pé wọ́n jẹ́ onígbangba, wọ́n fọwọ́ òfin mú wọn èèyàn 9. ẹjọ́ ń bo ni wọ́n ń kó wọn lọ. ṣé àwọn tí wọ́n fọwọ́ òfin mú yẹn, ṣé àgọ́ ọlọ́pàá ni wọ́n ń kó wọn lọ ni àbí àgọ́ Hisbah Police? ṣé orílẹ̀-èdè Nàìjíríà ṣó ń tẹ̀síwájú? No. ṣé gbogbo wa ni ẹlẹ́sìn Mùsùlùmí? No. Then why tí kò sí àǹfààní fún àwọn ènìyàn láti ṣe nǹkan tí wọ́n fẹ́ láì ṣe nǹkan tó lòdì sófin orílẹ̀-èdè? nǹkan tó bá lòdì sófin ẹ̀sìn ṣó ti lòdì sófin orílẹ̀-èdè? ẹ̀yin ìjọba yẹn dá wa lóhùn. kò ṣe bẹ́ẹ̀ yé wa mọ́, kò yé wa mọ́. tí wọ́n bá àrẹ́sì èèyàn 9 ní ìpínlẹ̀ Kano nítorí pé wọ́n jẹun ní gbangba, ṣé gbogbo àwọn tó ń jẹun ní gbangba ẹ̀ ni wọ́n lẹ́tọ̀ọ́ láti gba àwẹ̀? torí pé àwọn kan ń gba àwẹ̀ yẹn ẹlòmíì ò lè jẹun mọ́, sófin orílẹ̀-èdè ni. ẹ jẹ́ á gbọ́ kí ló yẹ kíjọba ṣe lórí àwọn tán kó yẹn. ṣé wọn ó sọ̀rọ̀ ṣáá? òun lẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi tó bá jẹ́rọ ni mò ń pa. Kano Islamic Police arrest 9 for eating at the public during Ramadan. What is Ramadan? Ramadan is for anybody that wants to involve in it, not for everybody, and it's not compulsory. Nísìnyí àwọn ọlọ́pàá Hisbah tí wọ́n mú àwọn tó mọtí, àwọn ọlọ́pàá Kano, àwọn ọlọ́pàá ẹ̀sìn tàwọn Northerners, wọ́n ti ń arrest àwọn èèyàn lórí Sharia tó ń dá wàhálà ilẹ̀ náà ni o. gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè lọ́wọ́lọ́wọ́ Sharia ni, nítorí pé àwọn Northerners especially àwọn Fúlàní wọ́n insist wípé ẹ gbọ́dọ̀ gba Sharia. wọ́n ń pa Kìrìsìtẹ́nì nítorí Sharia. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tẹ́lẹ̀ fẹ́ lọ fún ipò kan tàbí èkejì, wọ́n rí àwọn Fúlàní bí Ọlọ́run wọn, wọ́n fi Sharia sínú kàmpé wọn. ṣáwọn ọmọ Yorùbá yìí náà wọ́n bẹ̀rù Ọlọ́run náà ni? ṣé iṣẹ́ Ọlọ́run náà ni wọ́n fẹ́ jẹ́ tó ju iṣẹ́ aráàlú lọ? torí iṣẹ́ Ọlọ́run kọ́ ni Sharia. Sharia òfin pákáleke ó gbọ́dọ̀ ní. orílẹ̀-èdè sì ti ní òfin tiwọn.
ta ló wà ńbẹ̀ ńgbà tí Ọlọ́run ṣe àwọn òfin yìí? Ta ló ṣe òfin yìí tí wọ́n pè ní ṣàríà tó fi di dandan fún gbogbo aráyé láti tẹ̀lé? Ṣé Ọlọ́run ni? Now ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín. Mùsùlùmí ni wá, ṣùgbọ́n àwọn northerners wọ́n fi ẹ̀sìn mùsùlùmí wọ́n fi sú wa nítorí ìpanisayọ̀ àti ìfẹ̀míṣòfò. Wàhálà tó wà ńbẹ̀ ni pé tí kì í bá ṣe rádaràda tá à ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà tó yẹ pé gbogbo nǹkan tiwa ló ń yàtọ̀. Àwọn ibi tí wọ́n ti ń ṣe ẹ̀sìn mùsùlùmí gan bẹ́ẹ̀ bá débẹ̀ kò le tó báyìí. Saudi Arabia tí wọ́n dá Gumi padà ń jò ní wọ́n mọ̀ pé alákatakítí ni. Ó wá fi akatakítí ẹ̀ náà ó wá fi gbé ẹ̀sìn Islam ní bíbáyìí, ó fi kó terrorist wọlé. Kò sí tó ṣẹlẹ̀ sí Gumi o. Kí lẹ̀yin ìjọba fẹ́ máa sọ fún wa tẹ́ ẹ̀ bá gbé Gumi? Àmọ̀ràn wo ṣé n tá à ń gbọ́ lọ́tún lósì? Ìjọba ṣe báyìí, ìjọba ṣe báyìí. Torí àwọn ò ní sọ ẹni tẹ́ máa gbélẹ̀ ń wá. Ṣùgbọ́n tí àwọn èèyàn ò di ìkan jáde lára yín, ẹ ti fọwọ́ òfin mú, ó ní báyìí 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 ní lágbájá rìn, lágbájá import nǹkan báyìí, lágbájá ṣe báyìí. Agbára ń bẹ lọ́wọ́ yín, ẹ lò ó bọ́lọ́run ṣe fẹ́. Bẹ́ẹ̀ bá lò bẹ́ẹ̀ ṣe fẹ́ fúnra yín, Ọlọ́run ò kú, kò sì ní kú, torí Ọlọ́run ààyè ni. Ọlọ́run ò lẹ́sìn. Ìfẹ́ lọ́lọ́run, ìfẹ́ ló ní, ẹ lo ìfẹ́ láàrin ara yín. Ṣé ẹ̀sìn tí wọ́n ń polongo yìí tó dẹ̀ ń pa àwọn ènìyàn nítorí pé kò tẹ̀lé wọn, ṣé ẹ̀sìn ìfẹ́ àti àlàáfíà ni? Àsìkò Ramadan la wà yìí, wọ́n ń fọwọ́ òfin mú àrẹ́sì, wọ́n ń fọwọ́ òfin wọ́n àrẹ́sì àwọn tó ń jẹun. Kọ̀ǹdíṣàn wo ni ọmọ táwọn èèyàn yìí wà tí ó fi di dandan pé kí wọ́n jẹun? Ìtò ń ṣẹlẹ̀ yìí tẹ́ ẹ bá dé Qatar àti àwọn ìlú míì tí wọ́n ti ń ṣe ẹ̀sìn Islam, churches pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. Àwọn eléyìí ń dáná sun chọ́ọ̀chì, wọ́n ń dáná sun àwọn ẹ̀jẹ̀ wa, àwọn èèyàn wa, àwọn ìyá wa, àwọn bàbá wa. Wọ́n dẹ̀ ń polongo ẹ̀sìn, ẹ̀sìn yẹn ní wọ́n fẹ́ ká gbà. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ nílò iṣẹ́ gidi láti ṣe. Bitter truth lè ètò tiwa o, nílé iṣẹ́ Jugba máa santa wà fún nìyẹn o. A wá láti bà ìjọba yín jẹ́, a wá láti yìn yín tẹ́ bá ṣe ń tó tọ́. A wá láti sọ bitter truth tó jẹ́ òdodo ọ̀rọ̀ tẹ́ bá ṣe ń tí ò tọ́. Eléyìí tẹ́ ń ṣe lọ́wọ́ yìí, ẹ ṣe èrè kó dára. Ní gbogbo àgbáyé, gbogbo ẹ̀sìn ni wọ́n kó mọ́ra. Saudi tó ní ẹ̀sìn Islam, wọn àyẹn nìkan ní pọ̀sìn. Ó sọ lẹ́ẹ̀kan, mo ní chọ́ọ̀chì wà ní Qatar, aláwọn èèyàn tó wà ń bẹ̀. Ẹ mention àwọn churches àti àwọn ìlú tí wọn ò sí, kò fẹ́ wọ́pọ̀. Then why tí àwọn Gumi tí wọ́n fi yàtọ̀, tí tàwọn Fúlàní fi yàtọ̀, táwọn tó ní ẹ̀sìn Islam gan fi ń dá Gumi padà, títí Nàìjíríà wá ń fi yàtọ̀ tán fi ń wo Gumi ràn. Ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, mi ò mọ ìdí tí orílẹ̀-èdè Nàìjíríà fi rí báyìí nípa ẹ̀sìn. Kì í ṣe pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ò mọ nǹkan tó ń ṣe, ṣùgbọ́n mi ì mọ yín rí o. Àwa ó sòótọ́, a mọ̀ pé kò easy, torí gbogbo ẹlẹ́sìn lẹ́ ń ṣe ààrẹ lé lórí. Ìyàwó yín Kìrìsìtẹ́nì, ẹ̀yin Mùsùlùmí, àwọn ọmọ yín náà ń ṣe ẹ̀sìn tó wù wọ́n. Àmọ́ síbẹ̀ tẹ́ ẹ̀ bá rí yanjú, Ọlọ́run á bi yín léèrè. Ìyànjú tá à ń sọ rèé, ẹ gbìyànjú kẹ́ rí pé ẹ̀sìn ò dájà sílẹ̀ lórílẹ̀‐èdè yìí. Constitution ṣe amend. Ṣó lè tó bẹ́ẹ̀? Ṣó lè tó bẹ́ẹ̀ ṣá? Bàbá tẹ́yìn fúnra yín ò bá àbá ìjì, ìjọba yìí ò ní dàrú mọ́ yín lórí. Tẹ́yìn ò bá negotiate Ọlọ́run pẹ̀lú ènìyàn, Ọlọ́run á dúró ti onítọ̀. Ṣó yẹ kán arrest
èèyàn 9 tó ń jẹun níta gbangba. ìbéèrè míì, ṣé àwa àti àwọn tí wọ́n ń pààyàn torí ẹ̀sìn are we the same? No. Tẹ́lẹ̀ là ń béèrè, a máa béèrè, a tún máa dáhùn. ṣé àwọn tí wọ́n ń gbẹ̀mí ènìyàn are we the same? No. A kì í ṣe nǹkan kan náà. Ó ti sú everybody. ṣé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gbọ́dọ̀ ṣe ẹ̀sìn kan? No, kò possible. kí lọ́nà àbáyọ? Ọwọ́ ìjọba ló wà. ṣé ká continue ká máa arrest àwọn tó bá jẹun ní gbangba, àwọn ẹlẹ́sìn ìbílẹ̀, àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, tó bá yá á ní kò sí genocide? irú àpúfà wo ló wà fún àwọn Hisbah police? àpúfà wo ló wà fáwọn tí ó ń gbé ènìyàn tó ń jẹun ní gbangba? kí nìdí tó fi di dandan kéèyàn febi panú nígbà tí àǹfààní ò sí fún? orílẹ̀-èdè Nàìjíríà mo ti ń rí àwọn aburú tó pọ̀ jù láyé. Ọlọ́run ọ̀dà o, ṣùgbọ́n Master nìkan ní tiwa. Ṣeun Agboola lórúkọ tèmi. mo kí n bẹ́ẹ̀ ṣe ń wò wá. kábíyèsí Olódùmarè.